ìròyìn tó kójú òṣùwọ̀n. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kójú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kójú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Babagbagede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pé a kú dédé àsìkò yìí, àsìkò gbójú ọjọ́ ti rí ẹ̀ẹ́dẹ́ ọdún bí tó ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ àjọjẹ gbádùn ètò ọ̀rọ̀ tó ń lọ lónìí. Mo kí wa o káàárọ̀ káàsán kúrọ̀lẹ́ kálẹ́ lásìkò tí a bá wà níbikíbi tí a bá ti wà. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ àjọjẹ gbádùn ètò yìí. Mo tún fẹ́ rọ̀ wá wípé kí ní thanks tí a ní ká máa fún wa, àwọn kan ń fún wa àdúpẹ́ ẹ ṣé, àwọn kan ò tiẹ̀ ọ̀nà tiẹ̀ èní nìyẹn lẹ́ẹ̀kejì. Gbogbo ẹ̀yin tẹ̀ náwó sí wa lórí ọ̀rọ̀ Abdulmugni ẹ ṣé o àdúpẹ́ o, Fúlàní ò ní jí ọmọ tiyín náà gbé o, ó tẹ̀ tí mo kò jẹ́ pé ọ̀rọ̀ wà lórí ẹ̀ lónìí tí ẹ gbọ́. Bákan náà ni pé mo tún fẹ́ rọ̀ wá wípé ẹ jẹ́ ká bá wa buwọ́ lu channel wa yìí. Ẹ̀yin tí ẹ ti subscribe fún wa ẹ wo bí tí wọ́n kọ subscribe sí kẹtẹ, tó bá sì jórí Facebook lẹ́yìn tí ń wò wá ẹ wo bí tí wọ́n kọ follow sí kẹtẹ kẹ follow wa. Ní pápápá mi ní fẹ́ waste time wa. Ìjọba Nàìjíríà, Gumi sọ pé kí wọ́n jẹ́ kóun lọ negotiate pẹ̀lú àwọn bandits. Nígbà tí mo ka kíní ẹ̀ mi tí ẹ̀ tètè gbọ́, mi ò tètè gbọ́, àmọ́ ń pa ẹnìkan ló kọ́kọ́ sọ létí mi pé Babagbagede ṣé ìjọba ò ní wá nǹkan ṣe sọ̀rọ̀ Gumi ni. Mo ní kí ló ṣẹlẹ̀, pé ṣó tún sọ̀rọ̀ ni. Wọ́n ló sọ pé àwọn tó náà fẹ́ gba 40 trillion, wọ́n ní Gumi sọ pé kán jẹ́ kóun lọ negotiate pẹ̀lú wọn. Mo ní mi gan accept lẹ́ni lóòótọ́ pé àsìkò ti tó fún wa láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Gumi. Kíjọba Nàìjíríà, àsìkò ti tó fún wọn láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Gumi. Nígbà tí Buhari tó wà ní president, Gumi ló ń lọ ló ń bọ̀, bó ṣe ń dọ́dọ̀ àwọn x-men ló ń jáde ló ń wọlé ló ń jáde, kò sí tí Nàìjíríà ṣe sí. Kò dẹ̀ fi bò póhùn mọ̀ ń pa wọn. Gumi ò fi bò, ó ń fi hàn wá pé òun àti wọ́n jọ ń jẹ àwọn jọ mu ni. Ó ń jẹ́ ká mọ̀ pé òun àti wọn àwọn jọ ń ṣàṣepọ̀ ni. So Gumi knows much about these so-called bandits. Gumi knows much about these so-called x-men, apanirun. Kí ló wá dé tí Nigeria government fi Gumi sílẹ̀ tí wọ́n ń wòran tó tiẹ̀ tún lórí láyà tó tún sọ pé òun ready láti lọ negotiate bí n tó ń ṣe láyé Buhari. Mo wo write up yẹn bà mí ló jẹ́ gan. Gbogbo ariwo tá ti ń pa látijọ́ yìí kò dá mi lójú pé ìjọba ready láti pa Fúlàní lẹ́nu mọ́ bí wọ́n ṣe ń pa ọmọ Nàìjíríà. Fúlàní rí ìṣesí ìjọba ní Nàìjíríà, Fúlàní rí pé wọn ò ní interest inú àwọn, wọn ò kí ẹ̀ nípa àwọn náà wá ń fẹ́ fùrọ̀ sí, wọ́n wá ń fẹ́ hò. Àwọn ọmọ 287 tí wọ́n gbé yẹn, as soon as tí wọ́n bá negotiate pẹ̀lú wọn
tí wọ́n bá gbé ikú tán bá gbẹja tí wọ́n gba àrò gidigba bá bẹja lọ́wọ́ ìjọba kó má yà wá lẹ́nu o àjèdè wọn kì í jẹ́ kan kó mọ́wọ́ dúró they will still go back láti lọ gbé àwọn sẹ́ẹ̀tì mi torí wípé àwọn kó owó jọ láti fi ra nǹkan ogun ni wọ́n ti rí kidnapping bíi business brisk business tó mówó wá mo sọ lánàá wípé àwọn tí wọ́n wà níjọba àwọn kan wà tí wọ́n encourage àwọn Fúlàní àwọn kan wà tí wọ́n sponsor wọn torí pé tí ò bá ní ọwọ́ àwọn alágbára nínú ni àwọn Fúlàní yóò kúkú ní gain grants tó tó báyìí wọn ò dẹ̀ ní confidence tó tó báyìí but ó súnmọ́ pé ó jọ pé ó ní ọwọ́ àwọn alágbára àwọn cream la de cream ní Nàìjíríà àwọn tó láṣẹ lọ́wọ́ ó dàbí ipò lọ́wọ́ wọn nínú kí Fúlàní tó jí gàdá kó tó sọ pé òun fẹ́ gba 40 trillion owó tí ó kù díẹ̀ kó times 2 bọ́jẹ̀tì Nàìjíríà school abduction Gumi offers to negotiate with bandits Kaduna-based Muslim clerics Sheikh Ahmad Gumi has revealed his intention to dialogue with bandits who abducted about 287 school children from Kurugi Government Secondary School and LEA Primary School in the Shikun local government area of the state. Gumi said this in a bid to facilitate the release of the abducted children should President Bola Tinubu give him the opportunity to negotiate. According to the prominent Islamic scholar, Tinubu must not repeat the mistake made by former President Muhammadu Buhari, who refused to dialogue with bandits. The Punch report that bandits invaded the Kuriga area of the Chikulo government area of Kaduna State, shooting at their victims before taking away at least 280 of the pupils and teachers from both schools. Meanwhile, the government of the affected state has refused to dialogue with the bandit to release the school children and has also refused claims that it had hired a private negotiator to facilitate the release of the victims. However, reacting to the Gumi development, Gumi said in a statement, the government stand of no negotiation with the bandit is an unfortunate position. My advice is that the government should dialogue with the bandit not only for the Kuriga school children abduction but all cases. Also, the government should also use the same approach it used in releasing passengers that were abducted in Abuja Kaduna train in 2022 to release the Kuriga school children and others. I am ready to lead a holistic dialogue between the government and bandits. It is my religious duty to do so for peace. Which religion? I hope it's not Islam you are referring to, because kò sí banditism nínú Islam. Mi ò rí ibi tó wà ní hadith àti Quran débi wípé ká lọ negotiate pẹ̀lú wọn wà bẹ́ẹ̀. I hope the present government of President Bola Ahmed Tinubu will listen by dialoguing with the bandits, because the past administration of former President Muhammadu Buhari refused to do so. Gumi had previously negotiated on behalf of state government to free abducted people by bandits. In May 2021, one of the parents of the kidnapped students of the Federal College of Forestry Mechanization, Afaka, Kaduna State, said rather than point an accusing finger at Gumi for being complicit in the banditry ravaging the country, Nigerians should commend the cleric for his interventions in seeking the release of abducted persons in the country. Bọ̀dá wa Gumi o, wọ́n láwọn ṣetán. Ǹjẹ́ mọ̀ tó fa nǹkan yìí? Èmi máa pè ní lawlessness. Yes,
máa pè ní unwillingness of the government láti take the bull by the horn. Nigeria Army gbogbo ẹnu ni mo fi sọ pé wọ́n ń ṣe kékeré o. Nigeria Army ò ṣe fojú di o. Nigeria Army ní agbára débi pé nínú among ECOMOG wọ́n máa ń dá Nigeria Army mọ̀ lórí training tí Nigeria Army gbà. Ghana ò tó sí tí wọ́n bá ní kó jọ ṣe competition Nigeria Army á nà Ghana Army pa, and one of the strongest army in Africa Ghana Army wà nù wọn àti Uganda. Nigeria Army ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn o. Kí ló wá dé tí Nigeria Army yẹn ò wá kọ́ńkà àwọn bandits? Kí ló dé tí Nigeria Army yẹn tí ọwọ́ wọn ò lè kọ́ńkà àwọn Fúlàní yìí? Torí wípé àwọn tí wọ́n jẹ́ wíìsùwù àwọn kan wà lábẹ́lẹ̀ nù wọn tó jẹ́ pé àwọn ni onílù tó ń lù fún ìrò omi Fúlàní tó jó lórí omi. Wọ́n wà ní government, wọ́n wà ní military. Buhari even said it during his regime pé there are some of my cabinet that are bandits. Lára wọn kan wà tí wọ́n wà níjọba tí wọ́n ti wà nípò tí wọ́n dẹ̀ ní ara wọn ní Gumi tẹ̀rí yẹn. Ìlú lórí bó ṣe rí, kò sóúnjẹ, kò sí fọkànbalẹ̀. Fúlàní tó ní ká fòkà níṣò, kò dẹ̀ ságbára kan tá a lè sà fún wọn. Ojoojúmọ́ ni wọ́n ń pàṣẹ. Ẹ wo orí ìwọ̀sí ńlá tí wọ́n fi lọ Nàìjíríà wá àsìkò kan lọ wá 40 trillion wá. Àwọn ọmọ skul tí wọ́n kó yìí wọ́n tún sọ fún mi lẹ́nu mi tí ìrìkà bọ̀ mò ń gbọ́ tí wọ́n sọ pé 1 billion ni wọ́n sọ pé kí gọ́fìmẹ̀ntì lọ wá káwọn tó release wọn. Àwọn 16 tán kó tẹ́lẹ̀ tó béèrè 40 trillion àwọn yẹn wà ń bẹ̀ o. Nísìn wọ́n tún ti ń béèrè 1 billion fún àwọn ọmọ skul tán kó. Tíjọba bá succeed nípa fífún wọn ní 1 billion, surely they will come back and pick another set. Torí pé ó ti di lucrative business fún wọn. Àwọn ilé ṣàrífù tán kọ́ jí gbẹ́jọ́ kìíní àná, ṣé wọ́n padà wá tún kó sí? Torí pé wọ́n rí pé ó dùn àwọn rówó ń bẹ̀. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ṣe yẹn kí wọ́n fún àwọn àmì ní last order, finish them. Kí Mr. President sọ pé I don't want to hear herdsmen anymore in this country. Finish them. Kí ẹ̀rùn kó máa ṣẹlẹ̀, wọ́n ti sọ wá gbéjẹ mọ́wọ́. Olóṣẹlẹ̀ Ghana tàrí yẹn. Wọ́n pàṣẹ. If you see any herdsmen with gun, please do the needful. What is the needful? They should silence them. But kò sẹ́ni fẹ́ pàṣẹ irú ẹ̀ Nàìjíríà. Ìlú ìṣó gbàyàn mọ́ra débi pé we believe we are all together. We believe we are the same. Nísìn àwọn olókùn tí wọ́n ń pàṣẹ Nàìjíríà báyìí wọn ò bẹ̀rù ẹnikẹ́ni mọ́. Nísìn even our military wọn ò bẹ̀rù wọn mọ́, because wọ́n bá bẹ̀rù ni gbogbo àṣẹ tó ń pa ìwọ̀n ní máa pa. And my concern always is the communication sector. Bó ṣe wà yìí, bó ṣe wù kéèyàn lóhùn ya wèrè tó ń hide tó bá lè lo fóònù wọ́n á gbé jáde ní Nàìjíríà yìí, wọ́n á mọ ibi tó wà. Tracker ni wọ́n ń pè, wọ́n á track ẹ̀ jáde. Àwọn Fúlàní ń lo fóònù. Kí ló wá dé tán tí track wọn jáde látijọ́ yìí? Fóònù náà ṣáfi ń bá wọn òbí ọmọ àwọn ọmọ tó bá gbé, fóònù náà ṣáfi ń bá wọn ni wọ́n fi ń bá wọn negotiate. Kí ló dé tí wọ́n wà tí wọ́n rí wọn gbé? Kí ló dé tí wọ́n mọ ibi tán wà? Ẹni tó dẹ̀ ń jáde tó sọ pé ẹ jẹ́ kó lọ negotiate pẹ̀lú wọn, it means kó mọ ibi tí wọ́n wà. But torí pé Nàìjíríà ò wá wọn,
wọ́n wá wọn ni tán bá wá wọn ni ẹni mọ̀ bí tán wà yẹn ló máa ṣíwájú níṣó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ Gumi ń gbé life tó wù ní Nàìjíríà tí Gumi bá rìn tẹ́ bá rí wàláhì tọ́rájì ló tẹ̀lé níwájú àtẹ̀yìn bíi president. mo ti rí bó ṣe rìn rí ṣèbíjọ́ kan ló wá sígbò ó dẹ̀ ti lọ sí lion den àwọn Fúlàní yẹn rí tán ó dẹ̀ ṣú ẹ̀ ẹtọ́rajì wájú ẹtọ́rajì lẹ́yìn bó ṣe bọ́lẹ̀ báyìí làwọn Fúlàní yẹn ń yìnbọn nínú wọn dùn wípé àwọn rọ́gà àwọn. Gumi ò fi rẹ̀ bo Nigeria government does nothing to it so far they have done nothing to it. sórí ọ̀rọ̀ Gumi wọ́n máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà kí Nigeria proscribe Muyeti Allah kó pronounce one as terrorist group kí wọ́n dẹ̀ pronounce Gumi as a terrorist. tẹ́ ẹ bá ṣe méjèèjì àti win 50% war yẹn against Fulani bandits. If you can proscribe Muyeti Allah and pronounce Gumi as a terrorist àti win 50% of the war, then kẹ́ wá pa gbogbo àwọn serving chiefs láṣẹ as a president. Go and fish out the Fulani herdsmen from our bushes. Fẹ̀rí anybody inú wọn mọ́. Believe you me, Nigeria mi ká wọ́n ṣù. I am too sure. The synergy of Nigeria Army, Air Force and Navy tí wọ́n bá papọ̀ kí Air Force máa bókè operate kí Navy àti Army máa básàlẹ̀ operate kán wá kó àwọn ọlọ́pàá sí. Ṣé fẹ́ sọ fún mi pé àwọn bandits ju gbogbo àwọn ológun wa lọ ni? Are they more than our military forces? But torí pé èmi o, that is my conclusion and I'm sorry to say that. I have concluded on my mind that Nigeria government is not even concerned nípa to end this insecurity and the menace of Fulanis. I don't think Nigeria government has interest. Ìwọ̀nba pé wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ pípọ́ àwọn fẹ́ gba 40 trillion ó yẹ kó rí gọ́fìmẹ̀ntì tọ̀nà ni pé ẹ̀yin wo níbo lẹ ti wá ta níyín ó yẹ ẹ̀yin service chiefs ẹ̀ bọ́ sínú gbó finish them for me. Kò sí gọ́fìmẹ̀ntì tó sọ bẹ́ẹ̀ o àti ìgbọ́ bó kọ̀ràn yẹn ẹ máa wo tó máa gbẹ̀yìn. Àwọn tí wọ́n gbé níbi train tí Gumi rìfà sí yẹn ṣe mọye tí gọ́fìmẹ̀ntì san láti release wọn. Aláboyún wà nù wọn o ó bímọ síbẹ̀ aláboyún bímọ síbẹ̀ nígbà tí wọ́n host wọn stage when they were hostage nígbà tí wọ́n gbé wọn yẹn aláboyún bímọ síbẹ̀. So this is Nigeria for you. Nínú àwọn ọmọ school ẹmọ kì í ṣàkọ́kọ́ rè wọ́n wọ Èkìtì wọ́n gbé àwọn ọmọ school unfortunately wọ́n pa driver tó wà wọ́n pa síbẹ̀. Ọlọ́run ti ní kí wọ́n padà rí òkú driver yẹn. Àánú ṣe mí nígbà tí ìkejì driver yẹn twins ni wọ́n twin sister ẹ̀ ohun tó ń sọ lẹ́nu ò ṣe gbọ́ péyàn jorí àwọn asunkún. Kí lẹ̀ṣẹ̀ wa náà tó ń ya èmi lẹ́nu tó dẹ̀ ń bà mí lẹ́rù pàápàá jùlọ àwa Yorùbá, what have we done wrong? Agbọ́pọ̀gun Fúlàní dìde ní north kán bára wọn jà north kò yẹ kó débí. Kí lẹ̀ṣẹ̀ wa? Ẹ wo ọmọ driver yẹn àti ẹ̀gbọ́n ẹ̀ twin sister ẹ̀ wo tí wọ́n ṣe tó ṣẹlẹ̀ ń bẹ̀. Bí mo ṣe wà nínú ọjà lánàá ni ṣé a máa pè mí pé wọ́n ti rí dáàdì ẹ̀ pé kí n máa bọ̀ ní police station. So ní àtọ́kọ́ mi ládẹ lọ sí ọjà. So wọ́n á sọ fọ́kọ mi pé ṣé a máa ló pè mí yẹn pé wọ́n rí òkú dáàdì mi. Bàtà dé police station láàárọ̀ wọ́n ṣàlàyé fún wa. So wọ́n dẹ̀ sọ ibi tí wọ́n ti rí òkú náà. So àwa padà wá sílé pé à ń dúró de àwọn tí wọ́n máa join wa. So ìgbà tí wọ́n wá ti rẹ́dì wọ́n wá pè wá so àwa lọ sí police station. So ni àwa move lọ sí inú igbó bẹ̀.
a bá ipò òkú náà ní bíi pé wọ́n yìnbọn sí yàn látẹ̀yìn kó dojúbolẹ̀. Òkú náà dojúbolẹ̀ ní ìgbà tí mo ti rí lórí fóònù lánàá, ojú ọta ìbọn wà lẹ́yìn bẹ́ẹ̀ náà dẹni léni tó wọ́n yìnbọn yẹn látẹ̀yìn ní ló dojúbolẹ̀. Bá a ṣe bá òkú náà nìyẹn, só ìgbà tá a dẹ̀ débẹ̀ kíní àwọ̀tẹ́lẹ̀ olówó ìtàn wọ̀ sínú àmọ́ pé tí wọ́n ní pẹ̀lú àǹkárá àti òrùka tí wọ́n wọ̀ sọ́wọ́, ó fi wọ̀ pé àwọn ni láì tiẹ̀ tí yìí sókè gan bí mo tiẹ̀ ṣe rí ìdè papọ̀ báyìí àtẹ̀yìn, ó sì mọ̀ pé àwọn ni. So láti ibẹ̀ wọ́n ṣà fún àwọn elétò ìlera tó ń bá wa lọ, so wọ́n da àwọn kẹ́míkà sí adẹ̀yí sọ́ra náà láṣọ wọn ń bọ̀. Mi ní èkejì ẹ̀, mi ní Kẹ́hìndé ẹ̀, ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ tó láti bí ọdún 6 mi lọ́kọ, òun ló ń tù mí nínú tó ń ṣọkọ fún mi, á fún mi lọ́rọ̀ tùnú, ìwọ̀n bówó tó ń gbà á tún fi ránṣẹ́ sí mi, wọ́n wá ká mi lẹ́yìn ọ̀kan bí eléyìí, wọ́n ká mi lẹ́yìn ọ̀kan nínú àwa 6, ó kè mí nìkan báyìí, ó kè mí nìkan jójó, àti ìgbà tó ti lọ mi ní alábàárò, mi ìrà alájọsọmọ, mi ìrẹ́ni tó ń ṣe bí ìdí ẹ̀. Inú mi dùn ní apá kan, inú mi tún bàjẹ́ lápá kan, torí kìí ṣòkú ẹ̀ ló yẹ kán rí àyè ẹ̀ ní àyè ẹ̀ ló yẹ kán bá mi mú wá. Ayé kejì mi tẹ́ bá mi kejì mi ni ẹ mọ̀ pé èèyàn gidi ni, ẹ mọ̀ ìpamọ́ gidi lè kejì mi, ẹ mọ̀ ìpamọ́ gidi ni o. Ọlọ́run o. Inú mi dùn gidigidi torí pé mo mọ̀ pé ẹnu ẹ̀gbọ́n á pọ̀ pé wọ́n ọkọ rẹ̀ lọ ẹ̀bú ọ̀bà pọ̀, torí mi gan mo kàn tí rò pé ṣe ni màá sá lọ bí má ti lè jáde 41 days tán tó bá ti lè mọ́ lè rí òkú rẹ̀ rárá, torí pé ohun èébú ni ọkọ tó yẹ pé mo kàn lọ lásán ni ká jẹ́ pé mi wà rí mọ́ láíláí àtòkú àtàyè, kò séèyàn tó lè wà lé ilé ayé tí kì í kú, ṣùgbọ́n pé òkú rẹ̀ gan tí mi ò tiẹ̀ kọ́ ni wọ́n bà mí lọ́kàn jẹ́, ṣùgbọ́n gbà tí wọ́n bá tí mo rí òkú rẹ̀ mo dúpẹ́ gan, inú mi dùn o. Inú mi dùn pé wọ́n rí wọn, inú mi dùn gan, and ìbànújẹ́ ó tún padà wá torí gbogbo wa ti ka kúrò lójú everybody tó mọ bó ṣe rí lára ti mọ nǹkan tí mo ṣe wá gbọ́ lánàá, ìbànújẹ́ yẹn túbọ̀ padà wá ní. Àwọn ọlọ́mọ ẹni kú sàn jọmọ ẹni nínú ìlọ bó ṣe rí pé nǹkan dé tàti ẹ̀bá lára wọn, ẹ mọ̀ tí wọ́n bá ti ẹ̀bẹ́ rí wọn torí ọjọ́ iwájú ẹgbẹ́ nìkan máa fi dúnyàn pé ó kú bàbá ò lórí àbí nǹkan kan, but we thank God ṣá. The information we got from the rescued victims that the driver was killed right in their presence, and ever since then we've been looking for the body of this particular driver. We've tried to search possible places whether we can find this particular driver, I mean the body, but we could not until on the 9th of March 2024, that is this month, just this Saturday, last week Saturday, that someone called from a farm around Ekporo Ekiti that while he was working on his cassava farm, he saw a lifeless body, and immediately we mobilized our team to that axis and we found the body, and it was later identified as the driver that was allegedly killed by the kidnappers. So the body was evacuated and moved to the mortuary. So we have to all be vigilant. All hands have to be on deck to see that Ekiti enjoys a peaceful atmosphere. We want to employ everybody to ensure that timely information and credible information are given to the police so that we can nip crime in the bud before they happen. So we want to be
proactive. So on our part, we'll continue to do our best. We'll continue to work with relevant security agencies, the locals, even the government, to see that there is that peaceful atmosphere in the state and lives and properties of the good people of Ekiti State are protected. Ẹ káàbọ̀ padà. N tó yà mí lẹ́nu ni pé ṣáà lè bọ̀nú ẹ̀ báyìí ṣá. Ṣé bá ṣe máa bá lọ rèé tó ní kálukú tó máa kàn tá máa sunkún tá máa fọwọ́ para ká dẹ̀ máa gbàgbé ẹ̀ bẹ́ẹ̀. I don't know. Adẹ̀ láwọn security in Nigeria, but I cannot say what they are doing. Ojoojúmọ́ ló ń worst sí. Ojoojúmọ́ làwọn Fúlàní yìí ń pa àwọn èèyàn ń gbé ni wọ́n fi àwọn olólùfẹ́ wọn pa wọ́n gbé. Ṣé bá ṣe máa bá lọ rèé? Ọmọ Yorùbá territory tiwa ló kun àwa tí mò ń sọ. Kí la fẹ́ ṣe láti secure territory wa? Kí ni the next line of action? How and when are we going to secure our own territory? I don't know. Tábà máa rí nísìn, àwọn kan jáde wọn láwọn lálágbára, àwọn lóògùn, àwọn nìkan, àwọn àlàfà, àwọn ní pásítọ̀, àwọn lákàrábá, gbogbo ẹ̀ náà níbo ló wúlò sí. Láyé ìgbà kan, ilẹ̀ Yorùbá léèyàn máa ṣe bọ́n ṣe ń ṣe wáyìí. Ó mà ga o. Ṣé bẹ́lẹ̀ yìí ló ṣẹlẹ̀ sí ẹni mi kan tí wọ́n dédé pè mí lójijì. Mi ò mọ̀ wọ́n rí tẹ́lẹ̀, ṣùgbọ́n mo padà rí létà pé they were my Muslim brother. Ọjọ́ yẹn mo wà nínú ilé, fóònù mi ring, mo dẹ̀ gbé. Arábìnrin kan wà tí mo mọ̀ dáadáa tó ti ràn mí lọ́wọ́ rí láìmọye ìgbà. Kódà kí n tó bẹ̀rẹ̀ gbàgede mọ̀. Arábìnrin yìí ló fún wọn ní nọ́mbà mi, òun náà dẹ̀ tó mẹ́sẹ̀jì mi. Mo wá gbé kọ̀yẹ̀kọ̀yẹ̀ sọ pé látọ̀dọ̀ Dr. Mrs. yẹn ni. Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ kó rò fún mi. Máà náà jẹ́ Mr. Popoola. Ó ní ẹ̀gbọ́n òun gbé Kaduna. Ó ní squadron leader. Ó ní ẹ̀gbọ́n òun yẹn. Ẹ̀gbọ́n yẹn jẹ́ Air Force officer. Ó ní ìyàwó ẹ̀dẹ̀ jẹ́ Dr. Mrs. Ó ní doctor níyàwó. Ó ní hospital tí doctor yẹn ti ṣe, woman yẹn jẹ́ ophthalmologist. Ṣé mo gbà ẹ̀yin tẹ́ mọ̀ ń pa ẹ̀? Ó ní woman yẹn jẹ́ ophthalmologist. So wọ́n fún woman yẹn ní quarters ní hospital tó ti ń ṣiṣẹ́. Woman yẹn ó ní àtọkọ àtìyàwó ń gbé quarters ẹ̀. So ní ọjọ́ kan tó ń sọ yìí, ó ní àwọn Fúlàní táwọn yìí dé ni wọ́n lọ kanlẹ̀kùn àwọn ọkọ àtìyàwó yìí. Orúkọ ìyàwó yẹn a máa jẹ́ ophthalmologist Ganiya Ọláwálé Popoola. Torúkọ ọkọ náà dẹ̀ ń jẹ́ squadron leader Nurudeen Popoola. Àwọn méjèèjì yìí, ọmọ kan gbé ọ̀dọ̀ wọn, ọmọ yẹn jẹ́ ọ̀rẹ́ sí Dr. Mrs. Ganiya Ọláwálé Popoola tí ń ṣe ìyàwó. Orúkọ ọmọ yẹn jẹ́ Abdulmugni Fọlárànmí. Obìnrin yẹn ṣiṣẹ́ ní National Eye Center. Quarters tí wọ́n fún níbẹ̀ lòun àtọkọ ẹ̀ gbé ní Kaduna, Igabi local government area ní Kaduna state. Mo ń sọ gbogbo eléyìí torí àwọn tí wọ́n máa wo fídíò yìí tó máa ṣe investigation.
torí pé ẹnìkan fi rádaràda rẹ́ mi lára ní àná lórí ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí. Àwọn Fúlàní ìdè wọ́n gbé Dr. Mrs. Ganiyat Ọláwálé Pópóọlá lọ àti ọkọ ẹ̀ squadron leader air force officer squadron leader Nurudeen Pópóọlá. Kaduna ni wọ́n lọ́kọ́ tí ń ṣiṣẹ́. Ẹbí anybody tó wà ní Kaduna flyer tí wọ́n ṣe fún wọn nígbà tí à ń rèsì tí wọ́n ti ń rèsì 100 million flyer tí wọ́n ṣe fún wọn ní Dr. Mrs. Ọláwálé Ganiyat Pópóọlá and ọkọ jẹ́ Nurudeen Pópóọlá. Ọmọ tí wọ́n gbé lọ́dọ̀ wọn Abdulgani Fọlárànmí. Torí Abdulgani Fọlárànmí yẹn lèmi ṣe gbọ́ kéèsì yẹn. Ìyá àti bàbá Abdulgani Fọlárànmí wọ́n tọ̀ mí wá pé kí n ran àwọn lọ́wọ́. 100 million ní Fúlàní ní káwọn lọ mú wá làwọn fẹ́ gbà. Owó náà lẹ́rí wọ́n ní total money requested 100 million, total money raised 20 million. Nígbà yẹn mi ò tí ì bá wọn dá sí nígbà tí wọ́n ṣe flyer yìí. Mi ì tí ì bá wọn dá sí 80 million ló kù tí wọ́n wá nígbà yẹn. Wọ́n lọ bá gọ́fúnà Ṣèyí Mákindé. Gọ́fúnà Ṣèyí Mákindé ò lè lóhun ò gbọ́ pa kéèsì. Torí ẹnìkan ti sọ pé gbogbo ìjọba lòun máa pèlé mi lórí kí wọ́n wá gbé mi pé èmi àti Fúlàní lájọ ń ṣiṣẹ́ pọ̀ là ń gbá ọmọ Nàìjíríà lórí owó. I am too surprised that someone could be so stupid enough láti jáde ọ̀rọ̀ tó ò mọ̀ ń pa ẹ̀ láti wá ṣe fídíò lé lórí láti bà mí lórúkọ jẹ́. Jẹ́jẹ́ mi ni mo jókòó, àwọn ẹbí ìránṣẹ́ sí mi, mo dẹ̀ sọ fún wọn pókè mo kọ́kọ́ lọ lé wọn, mo confirm mo tẹ̀ ṣe délé wọn tí mo ti bérò, mo ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ lóòótọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi lẹ bá mi wo fídíò yẹn nígbà tí mo lọ lé wọn. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìrìn àjò. Mo gbé síwájú ẹ̀yin èèyàn, ẹ bá mi dá owó fún wọn nígbà náà. Mo pè wọ́n wá síbí pé kí wọ́n wá fẹnu ara wọn sọ kí ni wọ́n fẹ́, báwo ló ṣe jẹ́. Wọ́n dẹ̀ wá. Ọjọ́ tí wọ́n wá jẹ́ ọjọ́ Wednesday 17th of January. That very day, ní that 17th of January tí wọ́n wá tí wọ́n ṣàlàyé tó ṣẹlẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sì jọ wà lọ́dọ̀ Fúlàní. Squadron leader air force officer Nurudeen Pópóọlá, ìyàwó ẹ̀ Dr. Mrs. Ganiyat Pópóọlá àti Abdulmugni Fọlárànmí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wà lọ́dọ̀ àwọn Fúlàní gbà ẹ̀. Ní ọjọ́ yẹn gangan mo bá wọn rí 276,000 naira gbà ní ọjọ́ yẹn gangan tẹ́yìn èèyàn dá fún wọn. Receipt yẹn rèé, bá mi post receipt yẹn. No, ti 276,000. Mo send 276,000 yẹn sí wọn ní January Wednesday 17th. Òun rèé o. Ẹ̀rọ orúkọ mi níbẹ̀ Aláwìyé Adébáyọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo àkáǹtì yẹn dáadáa. Ẹ rí pé àkáǹtì tẹ́yìn èèyàn sanwó sí ni o, Universal Empowerment Fund. Àkáǹtì tí mo sanwó sí Jais Bank account, no, àkáǹtì Mr. Pópóọlá Akeem Pópóọlá ni mo sanwó sí. Ẹ̀gbọ́n Akeem Pópóọlá yẹn jẹ́ àbúrò sí Nurudeen Pópóọlá squadron leader air force officer tí wọ́n gbé. Ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ ni Akeem Pópóọlá yẹn. Àkáǹtì ẹ̀ ni mo sanwó sí 276,000 tí mo gbà níjọ́ tán wá gangan, which was Wednesday January 17. That Wednesday January 17 again, mo tún gba another 400,000 kílẹ̀ tó ṣú. Mo tún send another 400,000 sí wọn 1 million nílé. Ní bá ṣe ń pè máa owó tí n bá ń pè yẹn ni kó máa bá receipt yẹn kó máa bá mi wò kó máa click lé lórí. Mo tún send Wednesday January 17 mo tún send another 400,000. Ẹ̀rọ Aláwìyé Adébáyọ̀ orúkọ mi nìyẹn. Àkáǹtì tẹ́ ń wò personal account mi ni mo fi send ẹ̀. Mo ń send owó Universal yẹn màá send ẹ̀ sí àkáǹtì mi. Màá wá fi àkáǹtì mi send owó yẹn sí wọn. 400,000. That same Wednesday 17th of January again, mo tún gba another 350,000. Ní the same 17th January, mo tún gba another 350,000.
350,000 yẹn mo tún send díẹ̀ sí wọn again sí the same Akeem Popoola 370,000 350,000 mo tún send díẹ̀. So lẹ́yìn 350,000 yìí ní the same Wednesday January bówó yẹn ṣe wọlé níjọ́ yẹn ni mo send díẹ̀. Ní the same Wednesday January mo tún send another 1 million naira sí wọn. Woman kan ó dàpọ̀ ọmọ Ifẹ̀ ni wọ́n láwọn ń ṣe association ọmọ Ifẹ̀. Owó yẹn wà ní ọwọ́ wọn torí pé wọ́n sọ pé àwọn máa pa ọmọ yẹn tó bá di weekend àbí ìkọ̀kan àbí tílẹ̀ bá mọ́. Àwọn èèyàn wá síbẹ̀ sí ní dáwó lọ́jọ́ yẹn. Woman yẹn dẹ̀ dídì wọ́n fẹ́ sẹ́ndì dọ́là bẹ̀tì dọ́là yẹn ò lọ. Owó tí wọ́n wá sẹ́ndì jẹ́ 1 million kìíní kan mi ìmọ̀ye tó jẹ́, mo yọ torí ẹ̀ yẹn kúrò, mo sẹ́ndì 1 million direct sí the same account ní the same 17th of January níjọ́ Wednesday mo sẹ́ndì 1 million tí woman yẹn sẹ́ndì. Ṣéǹjì tó kù nínú àkáǹtì yẹn owó ń wọlé sí nígbà tó di 18th another 1 million ti pé èyí tó lé lórí owó woman yẹn tó send pẹ̀lú táwọn èèyàn san sínú àkáǹtì mi mọ́jú owó yẹn tún pé another 1 million mo tún send another 1 million naira on the 18th of January jọ yẹn jọjọ Thursday òun ní receipt yẹn ní 18th of January mo tún send another 1 million. Nígbà tó di Saturday of January 28th of January lọ́jọ́ Saturday mo send another 500,000 sákàǹtì wọn. Nígbà yẹn wọ́n ti ní kí n máa send ẹ̀ sí Jais Bank. Wọ́n ti ní kí n máa send àkáǹtì yẹn sí Jais Bank. So mo send ẹ̀ sí Jais Bank. Ẹ̀yin náà rí Jais Bank ilẹ̀ ń wò bá mi ti filẹ̀ Jais Bank ni mo send ẹ̀ sí. Saturday January 28th I sent 500,000 in. Nígbà tó di Friday the 26th owó mi tún ti pé 500,000 sí mi lọ́wọ́ mo tún send ẹ̀ sí Jais Bank again 500,000 ó lẹ̀ ń wò yìí o ní Friday January 26th. Nígbà tó di Sunday February 11 the same Jais Bank mo send 300,000 síbẹ̀. Báwo owó yẹn ṣe wọlé mo ṣe transfer ẹ̀ sí wọn. Nígbà tó di February 15 mo rí 200,000 mo send ẹ̀ sí wọn sí Jais Bank again. Lẹ́yìn eléyìí owó yẹn pé wọ́n pè mí pé no mo send lẹ́yìn yẹn mo send 800,000 1 million la need pé kí owó yẹn fi sáré pé 60 million torí bí nígbà tí mo send 200,000 yẹn àwọn Fúlàní yẹn ti pè padà jọ ṣe voice note tóbìnrin yẹn ṣe wà bẹ́ẹ̀ tí màmá yẹn ṣe ó yẹ kí n lè rí máa wá. Obìnrin Dr. Mrs. tí wọ́n gbé wọ́n gbà àwọn Fúlàní yẹn gbà pé kó bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ pè wípé wọ́n ti sọ pé káwọn round owó yẹn wọ́n pe family ní 50 kìíní kan million làwọn sì rí ní 100 million àwọn Fúlàní ní pòkè kí wọ́n round owó yẹn off sí 60 million tó bá ti pé 60 million kí wọ́n kó wá wọ́n wá fi condition sí wọ́n ní kí wọ́n ra ọ̀kadà 4 jọba bá mi show condition yẹn wọ́n ní kí wọ́n ra ọ̀kadà 4 wọ́n dẹ̀ dárúkọ ọrú ọ̀kadà yẹn Boko Haram kìíní kan sún dáadáa kí gbogbo ayé rí sún dáadáa kí gbogbo ayé rí gbàgbé picture sún ogun gbogbo kìíní yẹn mo fẹ́ kán rí gbàgbé pictures ẹ̀ sún kìíní yẹn dáadáa kí gbogbo ayé rí. Wọ́n ní kí wọ́n gbé láti gbé 60 million ní kó ti gbé 60 million wọ́n ní kí wọ́n gbé 60 million wá kí wọ́n fún àwọn ní 20 walking turkey kí wọ́n fún àwọn ní motorcycle 4 kí wọ́n ra oil yìí hàn 10 Amasco engine oil 10
kí wọ́n fún àwọn ní 50,000 worth of MTN recharge card, kí wọ́n fún àwọn ní 50,000 worth of Airtel recharge card, máa gbé sókè, kí wọ́n ra ráìsì 25 kg méjì ó jẹ́ 50 kg 50 kg yẹn náà kúkú rà lẹ́ẹ̀kan, gbé sókè, kí wọ́n dẹ̀ ra fuel 25 litres. Condition tí wọ́n béèrè, gbogbo nǹkan tí wọ́n béèrè nìyẹn. Nígbà tí wọ́n pè mí tí wọ́n sọ eléyìí fún mi, wọ́n sọ fún mi ní voice note yẹn, mo tún sáré sọ fẹ́yìn èèyàn sáré owó yẹn kù 1 million, mo sọ fẹ́yìn èèyàn bí mi ì rí 1 million gbà ṣùgbọ́n mo rí 800,000 gbà. Nígbà tó di Friday March February 1 800,000 pé sí mi lọ́wọ́, mo transfer 800,000 yẹn sí wọn. Ṣóhun nìyẹn good, ẹ bá mi wò ó. Nígbà yẹn United Bank account ni wọ́n fún mi wípé kí n send owó yẹn sí, mo send ẹ̀ sí United Bank account sí bàbá ọmọ tí wọ́n gbé gangan Motoyir Adisafọlárànmí, mo send 800,000 sí wọn. Ẹ̀yin ará ní ẹ máa bá mi calculate owó yìí o, tí Babagbagede mọ̀ bá gba owó náà o. Ó calculate gbogbo owó tí wọ́n rí gbà káàkiri láti ibi gbogbo ibi tán ti gbà àti tèmi náà, owó yẹn pé 60 million. Ó dẹ̀ owó tí wọ́n máa fi ra gbogbo àwọn nǹkan tán ní kán kó wá, ìyẹn náà tó yọ 15 million ni wọ́n láwọn ná lórí gbogbo ẹ̀ nǹkan tán ní kán kó wá. Àwọn ẹni ìwá snap àpò méjì tẹ́ ń wo ìbámiṣó àpò méjì yẹn, inú ẹ̀ ni wọ́n pín 30 million naira sí according to them. Àwọn ọ̀kadà tí wọ́n dẹ̀ rà mẹ́rẹ̀ẹ̀rin òun lẹ̀ ń wò yìí, àwọn ọ̀kadà ni mọ́tò tí wọ́n fi lóòdù gbogbo nǹkan tí wọ́n ń kó lọ, inú mọ́tò lẹ ti rí àwọn nǹkan yẹn, inú àwọn mọ́tò yẹn rí. Ráìsì lẹ̀ ń wò yìí, àpò tí wọ́n fi di owó sílẹ̀ ń wò yẹn, kẹ́ẹ̀gì epo petrol àti epo gbogbo nǹkan tó ní kọ́ra òun lẹ̀ ń wò yẹn, àti recharge card 50,000 pẹ̀lú 60 million naira. Gbogbo tí wọ́n ní kọ́kọ́ wá, àwọn pictures ẹ̀ lẹ̀ ń wò papọ̀ tí wọ́n yà ẹ̀. Àwọn ẹni ìdẹ́ ẹ̀kọ́ ìmọ̀gbà tán kó lọ, ṣùgbọ́n mo gbọ́ pé wọ́n fi hàn mí pé ó ti gbogbo ẹ̀ ti pé, mo dẹ̀ sọ fẹ́yìn èèyàn bí pé gbogbo ẹ̀ ti pé o. Kódà mo tún fọ́ọ̀bù bí pé mo máa gbé ọmọ yẹn wá síbí tó bá ti release ẹ̀, because my thought was that ó ṣú ọ̀bàjẹ́ pé wọ́n máa release ẹ̀ nígbà tí gbogbo condition kan béèrè tá ti meet ẹ̀. Ẹ jọ̀ọ́ máa bá mi calculate gbogbo owó tí mo transfer yẹn, kò ìtàn o, torí mi tún ti wà tí mo tún ti transfer o, ó sì kù 1 million mi bet ọ̀tọ̀ nìyẹn. Ẹ máa bá mi calculate ẹ̀ lábẹ́ ọ̀dọ̀ lára ọ̀dọ̀ yín lọ́dọ̀ yín bẹ̀, ẹ má show wọn, ẹ má show ẹ sáà máa calculate ẹ̀, mo fẹ́ gbọ́ iye tówó yẹn jẹ́. Now èmi retí pé kí wọ́n sọ pé ti release wọn, mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn òbí ọmọ, ọ̀nà Fúlàní yẹn ò tí ì pé àwọn ibi táwọn máa gbé gbogbo àwọn nǹkan yẹn wá, wọ́n kọ́ fi bí ijọ́ mẹ́ta má pè wọ́n, ló máa di bí ijọ́ kẹrin wọ́n pè wọ́n sọ ibi tán máa kó gbogbo nǹkan yẹn wá. Wọ́n dẹ̀ pè mí pé àwọn òbí ọmọ pè mí pé wọ́n ti pé àwọn o, wọ́n ti sọ ibi táwọn máa kó nǹkan yẹn wá o. Mo lókè ọkàn mi bá, inú mi dùn pé wọ́n máa release ọmọ ẹ̀ àti àwọn méjì tó kú, ọkọ àtìyàwó Dr. Mrs. àti Air Force officer kan gbé. Téèyàn bá fẹ́ lo jìbìtì kò ní parọ́ mọ́ Air Force officer, torí fídíò tí mò ń ṣe yìí ó likely káwọn Air Force officer tí wọ́n wà Kaduna rí wò. Tó bá jẹ́ irọ́ ni pé kò sẹ́ni tó jẹ́ Nurudeen Popoola lára wọn ọ̀dẹ̀ gbé Nurudeen Popoola àti ìyàwó àtọmọ kan ṣo tán gbé lọ́dọ̀ wọn, tó bá jẹ́ irọ́ ni ẹ jẹ́ kí Air Force wá arrest mi pé mo parọ́ má wọn. According to tí mo gbọ́, Nurudeen wà lọ́sítù sí tó ń gba treatment láti ìgbà tán ti release ẹ̀. Now àwọn ẹbí yẹn gbé nǹkan yẹn lọ according to them. Mi ò mọ àwọn tó ń gbé nǹkan lọ, I don't know them. Tèmi ni pé èmi lo channel mi láti bá wọn fi raise owó. Mi ò dẹ̀ rò pé crime wà nú ẹ̀, ńgbò jẹ́bi Yorùbá ti bára ẹni, nígbò jẹ́bi tá a ti bára wa rè, ṣé ká lajúlẹ̀ kí wọ́n pa ọmọ yẹn dànù àbí kí wọ́n pa àwọn méjèèjì tí wọ́n gbé ọkọ àtìyàwó.
we have to help ourselves. In tọ́lọ́ ń gbé mi dìde láti ṣe fọ́mọ Yorùbá nìyẹn. Èmi ò wá mọ̀ bóyá crime nìyẹn. Ẹ̀yin onílù dúdú ọlọ́rẹ, ẹ̀yin abiyamọ tòótọ́ tí wọ́n ní jí ọmọ yín gbé, ẹ bẹ̀rẹ̀ sí ní dá owó. Bẹ́ẹ̀ ṣe ń dá ni mo ṣe ń transfer ẹ̀. Bí mo ṣe transfer ẹ̀ lẹ́rí breakdown yẹn. I spent no dime nínú owó yẹn torí kì í ṣe owó mi. Ànábì tèmi sọ fún mi pé ẹnikẹ́ni tó bá ṣílẹ̀kùn agbe sílẹ̀ ìmá tọrọ tó bá ṣílẹ̀kùn ẹ̀ sílẹ̀ láti fi kú ọrọ̀ jọ, Ànábì lọ́lọ́run máa ṣílẹ̀kùn òṣì sílẹ̀ fún ni. Mi ò kí ń tọrọ, ẹ lè rí mi kí mi ò ń tọrọ lọ́wọ́ èèyàn, ọwọ́ Ọlọ́run ni mo ti máa ń tọrọ. Mo dẹ̀ láyọ̀ ọkàn pẹ̀lú tọ́lọ́ ṣe fún mi, mo dúpẹ́ fọlọ́run. Mo tún challenge gbogbo ẹ̀yin fans mi, ẹnikẹ́ni tí mo bá pè ní kọ̀rọ̀ rí wípé ẹjọ́ ìyà jẹ mí o, ẹjọ́ ẹ send owó sí mi, ẹnikẹ́ni tí ń bá pè bẹ́ẹ̀ rí ẹjọ́ ẹ jáde kẹ́ ẹ ṣe fídíò fún mi pé mo ti tọrọ owó lọ́wọ́ yín rí, tàbí kẹ́ ẹ kọ sí comment. Mi ò ṣe rí. Àwọn èèyàn máa ń ṣe fídíò, wọ́n á pín ní àkáǹtì wọn, wọ́n á pín ní gbogbo ẹ̀, help my ministry, help my channel. Mi ì ṣe rí. I don't need it. Mi kì í ṣàrówó má gbà ó tí ń bá lẹ́ni fún mi tó willingly lẹ́mìí ara ẹ̀ pé Babagbagede mo appreciate ní tẹ́ ṣe ẹ send account yín, mo máa ń send ẹ̀. Ó wish láti fún mi ní Islam ní ká gbà ọrẹ ni. But I will never call you and beg for money from you. Never. Mi rò pé mo ṣe rí lọ́dọ̀ anybody. But kéèyàn máa wá stigmatize mi tàbí stigmatize channel mi nítorí pé mo fi ṣe ọmọ aráyé lóore, ó máa dùn mí o. Now, àwọn ẹni yẹn lọ wọ́n bọ̀ ọjọ́ Friday tó lọ yìí, ọjọ́ Saturday tó lọ yìí, mo ń lọ sílé ni, mo ti ṣetán lọ́fíìsì. I was inside my car, mo drive lọlé ní kọlù Mr. Popola Abdulhakeem wọlé, ẹni tó jẹ́ àbúrò sí squadron leader tí wọ́n gbé ìyẹn ọkọ ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. Nìyẹn pè mí pé Babagbagede, mo ní náà mo ní ṣe good news ṣọ́ ti release wọn. Ó ní good and bad ni o. Mo ní kí ló dé, ṣé kìí ṣe pọ́n ti pa wọ́n? Ó ní rárá. Ó ní to his dismay, ó ní táwọn gbọ́ ni pé ẹ̀gbọ́n òun nìkan ni wọ́n release o, pé wọ́n sọ pé torí pójú òun lọ ní ọkùnrin òde ní bàbá kó lọ wá 40 million naira tó kù, ṣé mọ̀ 100 million náà béèrè láti bẹ̀rẹ̀, pé kó lọ wá 40 million naira tó kù wá kó wá gba ìyàwó ẹ̀ àti Abdulmukini tó jálejò wọn tí wọ́n gbé. Kódà Ọlọ́run ló yọ mí tí mi ní accident ìjọ yẹn, torí inú yẹn bí mi láti ìsàlẹ̀kùn mi wá báyìí dé orí mi ni. Mo ní wọ́n ṣe kí ni? Ó ní wọ́n rìlíìsì ẹ̀gbọ́n òun nìkan, pé wọ́n wá sọ pé ìyàwó ẹ̀ àtàbùmúgbìn ọmọ yẹn pé kí wọ́n lọ wá 40 million tó kù wá kí wọ́n wá fi gbà. Orí mi ti gbóná. Mo wá pe ìyá àti bàbá ọmọ yẹn, mo ní tó bá di Monday kí wọ́n máa bọ̀. Ẹ̀yin èèyàn dẹ̀ wo fídíò tí mo ṣe, mo fi ìkanra ṣe fídíò yẹn, mo fi ìkanra sọ̀rọ̀. Mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé a ti wà lóko ẹrú Fúlàní. Ìwà tí wọ́n wù yìí mi ò gbọ́rú ẹ̀ rí. Ààrẹ níbọ̀dì jáde sọ̀rọ̀. Àmọ́ tó yà mí lẹ́nu ni pé lánàá yìí tó ńgbà tá dẹ̀ sọ bẹ́ẹ̀ tí ìyá àti bàbá wá, ẹ̀yin èèyàn tún bẹ̀rẹ̀ sí ní dáwó padà again. Bá fi kí 40 million nù pé àfikún gbọmọ yìí lẹ̀. Nígbà tó di Sunday, Saturday ni mo gbé ìyá yẹn wá. Látijọ́ Saturday yẹn náà làwọn èèyàn ti ń fún mi lówó. Nígbà tó di Sunday March 10, owó yẹn pé 500,000 sí mi lọ́wọ́. Mo transfer immediately, ìjọba mi show ẹ̀, a show receipt yẹn. Mo transfer immediately sí bàbá ọmọ Mr. Motoiro Adisa Fọlárànmí, bàbá Abdulmugni, United Bank for Africa ní báǹkì yẹn. Mo transfer 500,000 sí ní ọjọ́ Saturday, níjọ́ Sunday. Saturday làwọn wá bí jọ́ Sunday. Mo transfer 500. Nígbà tó dẹ̀ tó díjọ́ Tuesday tí ń ṣe ìjẹta, èní ni Thursday, tó jẹ́ ìjẹta 12th of March, mo tún transfer another 500,000 sí. Bí mo tún ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láàárọ̀ yìí, bóyá àárọ̀ yàbánà,
ẹnìkan tún transfer 200,000 owó tó tún ti wà lọ́wọ́ mi sìn owó yẹn tún ti ń súnmọ́ another 500 tí màá tún transfer owó yẹn bá ti ń pé 500 sí tó bá jẹ́ pé láàrin ọjọ́ kan ó pé 1 million máa tètè transfer tí ó bá ti pé 500 mo máa ń fẹ́ kó pé 500 kí n tún transfer. That is how I operate. Mi dẹ̀ nígbà kúrò nínú NGO account tí ó bá ti pé 500 bí mo ṣe máa ń ṣe nìyẹn. Ẹjọ́ ń bo ni mo ti wá kó owó náà o níbo lèmi ti jẹ̀bi o oore ni mo ṣe o. Ó kàn dìrọ̀lẹ́ àná nìkan nínú àwọn fans mi tó lọ máa jó dáa fún arábìnrin yẹn sẹ́ndì bóyá arákùnrin bóyá arábìnrin mo sáré WhatsApp yẹn tó wọlé. Babagbagede, please try to watch this video and do counter video to clear your name. Mo ṣe wá rí yẹn mo wá pé eléyìí serious o kíá mo ti click lórí link tẹ́ni yẹn send ló bá di Elizabeth kí lorúkọ Ọbánlá Elizabeth Ọbánlá tí wọ́n ń pè ní Adé Buhari woman àfihàn ló bá di woman yẹn o kò sí túmọ̀ yóò sọ́tọ́ lé mi lórí o ó pe gbogbo security ayé ó ní kó wá arrest mi ó lé mi àti bandit lájọ ṣiṣẹ́ papọ̀ ó ní mo gbá àwọn èèyàn 60 million mo tún wá ní káwọn èèyàn tún wá sọ 40 million sí ó jàjà rẹ ni gbé òun lọ London mo rò pé kò wọ aeroplane rí ó fẹ́ kí gbogbo ayé gbọ́ pé òun lọ London UK ni mo wà tẹ́nìkan ti sẹ́ndì ẹ̀ ó sàsọ gbogbo ẹ̀ ilẹ̀kùn mo wo fídíò yẹn bára mi ṣe ń gbọ̀n rè nígbà tí mo wo fídíò yẹn pé ṣé bó lóòótọ́ ṣe ń kú sípò kàrí mi ò ná kọ́bọ̀ ní owó Abdulmugini o owó tẹ̀ ń sẹ́ndì èmi kọ́ ni mo ní o bẹ́ẹ̀ ṣe ń sẹ́ndì ẹ̀ ni mo ṣe ń sẹ́ndì ẹ̀ sáwọn òbí ọmọ yìí o ẹ bá mi tó ta gbogbo iye tí mo ti sẹ́ndì àti 1 million yẹn mi ò ṣe mi ò ró ó jẹ́ 6,376,000 ṣé pẹ̀lú 1 million tí mo ṣe sẹ́ndì calculate ẹ̀ dáadáa ó máa jù bẹ́ẹ̀ lọ mi ò ṣe mi ò ró gbogbo tẹ́yìn èèyàn sẹ́ndì ó lẹ́rí yìí o àwọn ni mo sẹ́ndì ẹ̀ sí o àwọn òbí òdẹ̀lẹ̀ láwọn ò rí o Ọbánlá gbé channel mi jáde ó bẹ̀rẹ̀ sí ní bà mí lórúkọ jẹ́ ó ní kí wọ́n wá arrest mi ó lèlè mi kí ìjọba wá investigate mi kí gbogbo àwọn ọlọ́pàá kan wá torí pé mo ń bà Nàìjíríà lórúkọ jẹ́ mo ń lé gbogbo ọmọ Nàìjíríà láti wálé ẹ jọ̀ọ́ ẹ bá mi play nǹkan tó bá lásọ. tọ́rìn kiri wọ́n ti mọ ìyàtọ̀ owó gbígbà àti iṣẹ́ ṣíṣe kán rìn jáde kán lọ tọrọ owó àti kán lọ ṣiṣẹ́ àwọn èèyàn ò fẹ́ ṣiṣẹ́ mọ́sà owó náà fẹ́ máa tọrọ bá bí àlá náà fẹ́ máa ṣe ẹ bá wa wá nǹkan ṣe sí i. mo wo prógráàmù kan prógráàmù máa yẹn màá wà fún yín kí ni o fi fóònù nọ́mbà mi ṣiṣẹ́ lọ́kọ̀ account number wá ṣàkọ fóònù nọ́mbà WhatsApp mi lè pín nílé. mo wo prógráàmù kan ẹskísà tẹ́ ẹ̀ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wa ní Nàìjíríà ìlú yìí máa lọ bẹ́ẹ̀ kò ní sí Ọlọ́run jẹ́ kí àlàáfíà wà àwọn kò fẹ́ kí àlàáfíà kó wà nínú ìlú yìí ẹ̀sà máa fi prógráàmù yẹn wọ̀nyí torí àwọn tí wọ́n ń lu jìbìtì lórí social media àwọn tó ń gbó lórí social media ẹskísà kò lè máa lọ báyìí tó bá ń lọ báyìí inú tèmi ò lè dùn nígbà téèyàn kan bọ́ síta tó kọrú eléyìí síta mò ń bọ̀ o mo wá program ènìyàn because the program was sent to me mo kàn wo mo mi rí ẹ jọ̀ọ́ máa yẹn the program was 3 days ago ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ̀yin tẹ́ wà ní kíní agbófinró wa ẹ̀yin tẹ́ ń ṣe àmójútó
mo fẹ́ kí ìjọba ẹ bá mi investigate program yìí ẹni tó ṣe program yìí this program it has to be investigated ẹ jọ̀ọ́ ẹ bá mi investigate program yìí ẹni tó ní program yìí mánu yìí ní orúkọ bàbá yẹn jẹ́ ó ṣe program yẹn ní ọ̀rọ̀ tó ń lọ BGITV máà tó ní program yẹn lélẹ̀ ojú wọn máa tó yọ máà tó ní program yẹn lélẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe investigation program yìí o àkáǹtì mi àti phone number ni mo pin ní ṣe rí máa yẹn rè ṣe ti rójú ẹ ẹ jọ̀ọ́ ṣe ti rójú máa yìí ẹ̀yin tẹ́ wà ní agbófinró ní Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe investigation program yìí ẹ bá mi ṣe investigation program ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi mo fẹ́ kí ìjọba wo program yẹn máa nínú program ẹ̀ ó sọ fún wa pé I was in UK nígbà tó send program yẹn sí mi máa yẹn ní wọ́n kidnap ìyá bàbá àti àwọn ọmọ méjì ó ní àwọn family yẹn ó ní wọ́n ti san 60 million ó ní wọ́n gba ọ̀kadà lọ́wọ́ wọn again ó ní wọ́n gbóúnjẹ ó ròyìn gbogbo nǹkan tán gbà ó ní so àwọn ẹni yẹn ti release bàbá àti ìyá tó gbé bàbá àti ìyá yẹn wá sórí program yẹn pé àwọn need another 40 million láti kó lọ fún àwọn bandits ó dẹ̀ fi account number síbẹ̀ ẹ jọ̀ọ́ ìjọba ẹ bá mi ṣe investigation máa yẹn ṣé Nàìjíríà ti wá lé dé ibi tó jẹ́ pé wọ́n máa gbèyàn bẹ́ẹ̀ yẹn ọlọ́pàá ò ní dá sí kò sí agbófinró kankan kò sí èèyàn kankan tí wọ́n fi gba 60 million ní Nàìjíríà tá a wà yìí wọ́n gba 60 million ẹ jọ̀ọ́ bàbá Tinubu ara àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ bá wa ṣe lélẹ̀ ara àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ bá wa ṣe àwọn nǹkan tí a fẹ́ kẹ́ bá wa mójútó program máa yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa mójútó mo fẹ́ mọ àwa kọ̀ọ̀kan a fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yẹn mi ò fẹ́ play ohun yẹn because mi ò fẹ́ kó copyright lórí show mi I don't want copyright máa yẹn rèé ṣẹtiri máa yẹn rèé ó fi account number tí wọ́n máa san síbẹ̀ account number ọ̀rọ̀ tó ń lọ́nà pé program yẹn ó fi account number ẹ̀ síbẹ̀ ó ní tí àwọn èèyàn bá máa pè òun ó ní kó pè òun lórí 070 38 22 6160 070 38 22 6160 ó ní kí wọ́n pè òun síbẹ̀ ó ní orúkọ bàbá yẹn jẹ́ Babagbagede ìmọ̀ Babagbagede ìmọ̀ gbàgede ìmọ̀ ẹ jọ̀ọ́ ní ìgbà tí ìjọba bá wà máa ní ìgbé wá ó gbé bàbá àti ìyá tó ní wọ́n jí ọmọ wọn gbé àti àwọn ó ní wọ́n ti release wọn ó ní lẹ́yìn tó gba 60 million ohun tó wá yà mí lẹ́nu ni pé ó ní wọ́n gba ọ̀kadà wọ́n gba oúnjẹ àwọn fi kíní wọ́n gbé òróró epo kẹ́gì oúnjẹ rẹpẹtẹ wọ́n gbé lọ fún wọn wọ́n wá fún wọn ní 60 million wọ́n wá ní àwọn bandits yẹn tún nídìí 40 million kó tó lè fi àwọn family yẹn sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe investigation yẹn a fẹ́ mọ bí ọ̀rọ̀ yẹn ṣe rí gangan ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀yin security agencies pàápàá ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yẹn mo fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn ọlọ́pàá Nàìjíríà mo fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tí ó bá jẹ́ pé èèyàn ará Nàìjíríà fúnra ara ẹ̀ ẹni tó ṣe program yìí àwọn náà lọ bá bandit àwọn ni wọ́n ń gbowó lọ́wọ́ wọn àwọn náà sọ pé iye báyìí lówó tó fẹ́ gbà 60 million àwọn dẹ̀ ti kó lọ ó ti kù iye kan tó fẹ́ gbà wọ́n náà ti gba 60 million wọ́n ló kù 40 million ní Nàìjíríà ó ní ìlú tó lọ́ba àti tó ní ìjòyè torí tí ìlú wa tá a bá ti ń gbọ́ oríṣiríṣi àwa tá a nílùú inú wo ò ní dùn
ó máa dàbí pé wọ́n ń bà ìlú wa jẹ́ fún wa. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, àwọn tẹ́ ẹ gbé sí ibẹ̀ yẹn, ẹ jẹ́ kó bá wa ṣe investigation yẹn. Máa yí gangan, ẹ bá wa pè é, invite ẹ̀. Kábíyèsí PRO ọlọ́pàá, ẹ bá wa invite máa tán pè ní gbàgede yìí, kó bọ́ síta kó wá sọ òtítọ́ nǹkan tó wà nínú nǹkan tó ló ṣẹlẹ̀ fún wa o. Torí tí ẹ bá wá nǹkan ṣe sọ orí social media pẹ̀lú àwọn tó ń wá sórí social media láti wá máa gba owó, wọ́n ń portray ìlú yìí bad. Ṣé ẹ ti gbọ́ in tí ọba ńlá sọ pé ètò ní mo ṣe nìyẹn o. Kẹ́ ẹ wá wo comment. Immediately ara mi gbóná nígbà tí mo wo fídíò yìí, mi ì lè gbé sára mọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́nu ara. Mo wá pè é tẹkúntẹkún níhun tó jẹ́ páwọn tó ṣẹlẹ̀ sí wà ní ìbànújẹ́, wọ́n wà lórí ẹkún, tí wọ́n wá gbé jáde tó wá ń ṣe ẹlẹ́yà tó mọ́léyà. Ọba ńlá parọ́ mẹ́mi pé èmi ni mo lọ ń negotiate, èmi mo lọ ń bá bandit sọ̀rọ̀ iye tí wọ́n máa gbà lọ́wọ́ àwọn, oh God. But notwithstanding, ẹni bá máa ga ẹsẹ̀ àtínrín, mo fi ṣoṣùn mo fi para. But I have to come out and clear myself. A gbé mi dìde láti ṣe ọmọ aráyé lóore ni o, a gbé mi dìde láti pa wọ́n lẹ́kún. Èyí tó wá ṣe yìí kò disturb mi láti ṣì máa help family yẹn. Torí tó máa dùn mọ́ mi lọ́la, ó ní kí n gbọ́ pé a kú oríire o, wọ́n ti release Dr. Mrs. yẹn o. Mi ò rírí, ọkọ mi ò rírí, Abdulmumin mi rírí, mi rí àti ìyá àtọ àti bàbá wọn, mi ò rí kọ̀kan nínú wọn. Till now, ìyá àti bàbá Mumin nìkan ni mo rírí. Ìmọ̀ bí tán ti wá, mi mọ̀ anything pa wọn, I don't have full knowledge about them. But téèyàn bá gbé ṣòro wá sí channel mi ò lè díjú kí n sọ pé mi ò ṣe. Àfi tí kì bá ṣọmọ Yorùbá, kódà kó má jọmọ Yorùbá. Ohun tá a gbé mi dìde láti ṣe ni. Ìgbòho, ohun tó lọ ń gbóhùn dìde fún kó máa ṣe ló ń ṣe yẹn. Kó liberate ìlú ẹ̀. Kò dẹ̀ sọ̀gbọ́n rí challenges. Èmi gbà pé ara challenges inú iṣẹ́ tí mo gbà ó ní mo rí yìí. But tó bá ti fẹ́ rí mi lára tàbí fẹ́ rí channel mi lára, I have to come out and clear everything. Ọba ńlá tó o bá létí, la etí ẹ sílẹ̀ kó o gbọ́, kó o dẹ̀ la ojú ẹ sílẹ̀ kó o wo fídíò tí mo ṣe. Bọ́rọ̀ ṣe jẹ́ ló ṣe gbọ́ yẹn o gbọ́rọ̀ lókèèrè, o farabalẹ̀ láti gbọ́rọ̀. Ìyá àtọmọ kan ni wọ́n gbé o tétí ẹ bá di. Tí ọ̀tẹ̀ tó wà nínú ẹ torí pé ó ti mọ̀ pé mo support Ìgbòho, torí mo mọ̀ ẹ́ dáadáa, mo dẹ̀ mọ̀ pé ó mọ̀ mí dáadáa. Ó ṣe búgbò, ó ṣe kí ni mo ti fún ẹ jẹ rí nítorí Sunday Ìgbòho. Mo mọ̀ pé kọ́ra yẹn ló wá fi sọ̀rọ̀ and I don't care. Bẹ̀ tó bá ṣọ́ra, tó bá torí pé o mọ Tinubu o mọ gbọ́ máa wo, ó lè bá rẹ lẹ́wọ̀n lẹ́ni time lórí kéèsì. Torí mò ń retí kí D.S.S wá gbé mi wípé mò ń gbá àwọn èèyàn kí n clear ara mi. Mo retí PPRO tó ń pè, kinní kan tó ń pè, gbogbo àwọn tó ń pè yẹn, let them come and pick me here. Kí wọ́n wá arrest mi lórí ọ̀rọ̀ yìí wípé kí ló dé tó ń gbọ́ ọmọ Nàìjíríà 60 million. Gbogbo àwọn evidence to proof ni mo kó jọ yìí. And àwọn tọ́rọ̀ ṣẹlẹ̀ sí. Squadron leader, mi mọ́rú rank yẹn o, but squadron leader ni máa yẹn jẹ́ Nurudeen Popoola, Kaduna State ló ti ń serve as Air Force officer. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ investigation láti bẹ̀rẹ̀. If I am lying, tó bá jẹ́rọ́ ni, mo mọ̀ kò difficult fún ọba ńlá láti gbàgbọ́ tó ṣẹlẹ̀. Lórí tèmi náà ṣe dàrú ṣe fídíò tó fi hàn àwọn èèyàn yìí. Torí mi ti gbọ̀rú ẹ̀rí wípé Fúlàní ṣe bẹ́ẹ̀. Mo ṣe bẹ́ẹ̀, mo ṣe fídíò yẹn torí pé bí ilẹ̀ Yorùbá bí Nàìjíríà ṣe bàjẹ́ dé. Pé ṣé ó ti wá burú tó bẹ́ẹ̀ ni? Kí Fúlàní tún máa ṣe wá báyìí, ẹ béèrè 60 million, whopping 60 million. Wọ́n fún yín, ẹ tún ṣẹ̀ṣẹ̀ wà tún ní kó tún lọ wá 40 million mi wá. Kò wo fídíò yẹn, I am too sure kò wo. Tó bá wo ni, a mọ correct information tó wà ńbẹ̀. So far, mi mọye tán ti rí nu 40 million o. Ṣùgbọ́n mi mọ̀ pé látọ̀dọ̀ tèmi 1 million ti bọ́ sí wọn lọ́wọ́.
tí gbogbo ẹ̀yin èèyàn ti dá fún wọn látọ̀dọ̀ mi, and I know more is still coming. Bá mi send account yẹn, màmá send ẹ̀. Ọbálá tún gbé eléyìí kó tún ni mo tún tọrọ owó. Ọ̀tí tó bá release ọmọ yẹn mi ò ní yé solicit fún. Tí ẹ yóò lè mìmí, in tó ṣe yóò lè mìmí. Dáadáa tá a rán mi kí n ṣe ni, á dẹ̀ má ṣe ọ̀rọ̀ ọmọ ìláṣeyọrí. Tó bá wá ń wùn ẹ́ pé gbogbo DSS ayé wá, I have evidence to prove. Ó ní receipt mo ti kó wáyé pín ná, mo ń send owó yẹn sákàǹtì tí wọ́n send ẹ̀ ti pa. Ẹ lọ sí Jaiz Bank kẹ́ lọ béèrè if such thing happens at all. Newspaper gbé pàápàá wọ́n lọ ṣe newspaper publication nígbà tí wọ́n ní wọ́n fún wọn ní 48 hours, otherwise wọ́n á pa àwọn ọmọ yẹn. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn newspaper tí wọ́n bá gbọ́ pa kéèsì yẹn. I am too sure Inspector General Police tí wọ́n pariwo wọ́n ti gbọ́dọ̀ gbọ́ pa kéèsì. I am too sure Chief of Air Staff tí ẹni yẹn jẹ́ staff wọn ó gbọ́dọ̀ gbọ́ pa kéèsì. So go to any length and investigate me. Olódodo máa ń nípọn láyà bíra ni. I am not afraid. Mo wà lórí ibi tí mo jókòó sí lórí kéèsì yìí o, kàn wá gbé mi. Let police come, let D.S.S come, let Inspector General come, let anybody comes. I am clean. N tá gbé mi dìde kí n ṣe ni mo ṣe, mo ràn wọ́n lọ́wọ́ ni. Téèyàn bá dé ilé àwọn ẹni yẹn, bọ́bá ńlá fúnra ẹ̀, ọba ńlá fúnra ẹ̀, tí wọ́n fúnra ẹ̀ bá dé ilé yẹn, wà á kówó fún wọn. Tó bá rí ìyá ọmọ yẹn sójú, tó bá rí tí wọ́n ti tà nínú ilé yẹn, ó ní mọ̀gbà tó máa yọ owó báyìí tó máa fún fámìlì yẹn pé ẹ gbà lágbà, kódà ó ní mọ̀gbà tí wọ́n gan máa bẹ̀rẹ̀ sí ní rèsì owó fún ní n tó ju fámìlì yẹn rí. Ṣebí tọ́sà wa Yorùbá dà ní, ṣebí bí tá a bára wa lélẹ́yìí, ara ọ̀tẹ̀ kan náà tí ó jẹ́ kí Yorùbá ṣàṣeyọrí rẹ̀ náà. Ẹ mọ tẹ́fẹ́ ojú Àgbàlá Gabriel rí torí pé ó ràn àwọn èèyàn lọ́wọ́. Ẹ mọ tẹ́fẹ́ ojú ẹ̀ rí, ẹ mọ iye ẹni tó ti já, ẹ mọ iye blogger tó ti bà tiẹ̀ jẹ́ tí yẹn ò sọ̀rọ̀. Ó ń wò yín ni torí kò ráyè ti yín. Ẹ̀bẹ̀ tèmi gbọ́dọ̀ wá kí n clear ara mi torí ẹni tó lórúkọ ni mí o. Àmọye ẹni tó máa wo fídíò tó ṣe. Mo dẹ̀ máa ta líǹkì fídíò yìí máa send ẹ̀ sí ẹ. In fact mo máa hashtag ẹ mo máa hashtag ẹ mọ́ fídíò yìí kó o lè rí wò. This is my own case tí mo ti ṣàlàyé yìí. Lẹ́yìn eléyìí tí ó bá ti tẹ́ ẹ lọ́rùn, you can go to the grave or kó lọ di transformer mú kó burn to ashes. Kọ́ ní kí ló dé kó ní mò ń gbowó mò ń ba Nàìjíríà jẹ́. Ẹni tí ò dé lu òyìnbó rí tó jàjà lọ, ó gbàjẹ́ sọ fún ẹyẹ ìgbà tèmi ti lọ tí mo ti dé. This time last year I just came back tó jẹ́ káyé gbọ́ràn. Gbogbo íńtánẹ́ẹ̀tì lè ti bẹ́ ẹ̀rẹ̀ ti UK pẹ̀lẹ́ o ìyá ṣàlì. Àwọn kọ̀ọ̀kan ló ti wà bẹ́ẹ̀ 40 years 50 years táyé ò torí ẹ̀ parẹ́. Ẹ wo, this is my own case and I have submitted. I rest my case till any adjudication case. Thank God. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kú kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Babagbagede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.